alladhina amanu ashaddu hubban lillah njó yẹn bá ti rí pé òun fẹ́ nǹkankan déédéé bóun ti ń fẹ́ t'Ọlọ́hun àbótiẹ̀ wá wọ́ọ̀sì ń wá ń fẹ́ràn nǹkankan ju bóun ti ń fẹ́ t'Ọlọ́hun lọ inú eyín la ilaha illallah rẹ̀ ọ̀kan ti kán bẹ̀ o kí lẹ́yìn náà kí ni májẹ̀mú náà al-mahabba ká fẹ́ràn Ọlọ́hun ká sì fẹ́ràn gbogbo nt'Ọlọ́hun bá pè wá sí kọ́lọ́n kọ́ mọ́ṣẹ́ àṣẹ rọrùn fún mi àti wọn náà bẹ́ẹ̀ májẹ̀mú kẹ lónìí yẹn májẹ̀mú kẹ karùn-ún àbí kẹfà ó di márùn ẹlẹ́kẹfà al-inqiyadu àti al-qabulu tá a wílẹ̀ kan wọ́n súnmọ́ra wọn kí la pé al-qabul kí nǹkan tẹ̀yàn lọ́rùn ọgbà bí wọ́n ti wí fún pé bọ́lọ́ mọ̀ sí fẹ́ ni kò jiyàn kò sínú idha qila lahum la ilaha illallahu yastakbiru kò sí gírí mankai kò sọ lẹ́nu kò sí sí ní kíni kò sí nínú ọkàn rẹ̀ lẹ́bù tó wá ju al-qabulu lọ ní al-inqiyad kọ́ wá tẹ̀yàn lọ́rùn dépò hin òun lÓlúwa pé àkíyèsí wa nù áyà kan nù suratu nù al-Qur'an al-Karim Olúwa ní fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayta wa yusallimu taslima taslimu ninjẹ́ qiyad wa yusallimu taslima níbomi Olúwa ní wa man yuslim wajhahu lillah ẹni wájú lè túnmọ̀ gbogbo ara ìyẹn ni pé ni ó ju gbogbo ara rẹ̀ lẹ̀ fọ́lọ́hun pé ntọ́ba wọlọ́hun ni kó fi hùn ṣe ọtẹ lọ́rùn dípò ààyè kan ẹ̀wá àyà tí mo kà fún yìí Olúwa ní báwọn kan bá ń jà láàrin ara wọn o ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ lójú ayé Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n sì ní mùmínì làwọn fala wa rabbika Olúwa lóhun fi òun Ọlọ́hun ara wọn fi búra la yu'minun wọ́n yẹ jẹ́ mùmínì o hatta yuhakkimuka fima shajara baynahum títí tó pé wọ́n ni wọ́n yàn ládájọ́ ntọ́ bá ṣẹlẹ̀ láàrin wọn ò ní kó lọ ilé ẹjọ́ míì wọn ò ní fòfin míì dá àfòfin wọ Ọlọ́hun tó fi rán Ànábì Muhammad sallallahu alaihi wasallam hatta yuhakkimuka fima shajara baynahum àkọ́kọ́ nù ọ̀pọ̀lọpọ̀ náà ni ò ní choice míì ọlọ́lé ẹjọ́ ṣẹ̀ríà lóòótọ́ àmọ́ wọ́n ti lọ ọbẹ̀ ní ǹjẹ́ yíò tó kò tó Olúwa ní thumma la hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt bí wà nábì bá ti wá dájọ́ fún wọn pé tọ́ ẹ̀rí tẹ́ gbé wá yìí ìdájọ́ Ọlọ́run ni o ẹni ó jẹ̀bi ni o ẹni ó jàre ni o ẹni ó jẹ̀bi la yajidu harajan fi anfusihim kò ní ro èrò bú kan sí wa ànábì torí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ńgbà náà òun ní pé nìkan tó jẹ́ mọ̀lẹ́bí ànábì tó súnmọ́ ànábì sallallahu alaihi wasallam òun àtẹnìkan tí wọn ọ̀tàn pẹ̀lú ànábì wọn já wọ́n sì kó wá bá ànábì sallallahu alaihi wasallam sá ànábì ọwọ́ àyẹn ni ó jàre jẹ́ nítorí wọn má bàa pé mo gbè lẹ́yìn kíni mo gbè lẹ́yìn èèyàn mi bí Ọlọ́run rán ànábì bẹ́ẹ̀ káwá pé òun ló jàre o àmọ́ ẹjẹ́ á dá lẹ́bi torí káwọn èèyàn mọ̀ pé ànábì dá aláre nítorí pé èèyàn rẹ̀ ni ẹni tó jẹ́ èèyàn tà ànábì lọ́wà lórí ẹ̀tọ́ òun ló jàre ń jọ náà bẹ́ẹ̀ náà lànábì sì dá jíjáde tí wọ́n wá jáde ẹni ó jẹ̀bi wá ní kọ́ọ̀sì àti máa wí pé kò gbọ́dọ̀ mọ́ rí bẹ́ẹ̀ ń gbé pé èèyàn rẹ̀ ni láyà yìí fi sọ kalẹ̀ ipe ọgbọ́rọ̀ lọ bí wájú Ọlọ́run àtànẹ́bí sallallahu alaihi wasallam kò tó la yajidu fi anfusihim harajan mimma qadayta kínníkínní kan gbọdọ̀ mú sílẹ̀ mi rẹ̀ mọ́bọ́lọ́ bá ti dájọ́ tànẹ́bí bá dájọ́ sallallahu alaihi wasallam wa yusallimu tẹ̀sí kọ́dọ̀ wà fi tọwọ́ àtẹsẹ̀ àtàrà rẹ̀ ó ju gbogbo ẹlẹ́ fún dájọ́ tọ́lọ́run gbogbo ọjọ́ téèyàn bá tó ju ọwọ́ àtẹsẹ̀ udkhulu fi silmi kaafatan òun ló tó di mùmínì tààrà òun ni májẹ̀mú al-inqiyad ní ojú ọwọ́ ojú ẹsẹ̀ ojú ara lẹ̀ nǹkan yìí ọfọkàn sí
ọwá ti débẹ̀ kódò ti sílẹ̀kùn ǹjẹ́ kọ́ wọlé wọn bá wí fún pé Ọlọ́run ọmọ fẹ́ kéèyàn ọwọ́ yà yìí ó sì padà sẹ́yìn. ẹ wò tán àwọn sọ̀hábí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbàtí Islam dé díẹ̀díẹ̀ lọ́lọ́run kọ tí mú mu fún wọn. ẹnbẹ́nu àkọọ́lẹ̀ pé ńjọ́ tó òfin wá dé pé ẹnìkan ò gbọ́dọ̀ mutí mọ́ o àlìǹkìyàdùnú ìju ọwọ́ ìju ẹsẹ̀ ìtẹ́yàn lọ́rùn tààrà wọ́n lẹ́ni ó gbé tiẹ̀ lọ́wọ́ báyìí tó ti dé ètè rẹ̀ ó sì ju ahátọ́fẹ́ fi mú un ó sì káwọ́ kó ń bẹ́ ó sì ń bọ́lẹ̀ ń sì ń fọ́ ń sì ń dànù. sí wọn náà mọ̀túnmọ̀ yíhun ọmọlẹ́bù yìí máa ń nìbá wọn pé èèyàn ti kọ̀sẹ̀sẹ̀ gbé ẹ bá ń gbégò nǹkan kan ní ń bẹ lọ́kàn rẹ̀ ló pè pé ẹ bá ń gbé ìgò kínní wọ́n wá gbé déwájú ẹ̀ tán ẹ bá ń yọ bíi kí wọ́n máa dáná kí wọ́n náà ti máa gbóòórùn pé ọbẹ̀ yìí dùn wọ́n wá gbé wọ́n gbé síwájú rẹ̀ wọ́n gbé síwájú rẹ̀ tán wọ́n bù wọ́n kọ́ wọ́n wá gbómi ìwúyọ́ fún ọwíyọ́ tán ó bu òkèlè oorun bẹ̀ ọwá gbé dé báyìí wọ́n á ní Ọlọ́run lẹ́yìn ọmọ jẹrú òkèlè wọn ò bò ló ṣe ń jọ náà ṣé ìwọ̀n lọ náà wà pé ẹ̀rá fún kílẹ̀ wílẹ̀ kan bẹ́ẹ̀ lómi ò ti wínú ní tí ń jẹ́ nkìyàdù tààrà pẹ́rẹ́ rẹ̀ nù o torí pé ọkàn rẹ̀ ti so mọ́ púpọ̀ àmọ́ ọgbọ́pọ́lọ́wọ́n ọ̀fẹ́ lẹ́ẹ̀kan náà kò sì yọ ti Ọlọ́run délẹ̀ àfi tí yẹn bá tó níyìn o la ilaha illallah tó lè wúlò fún yàn àpẹẹrẹ sí pọ̀ tààrí nù àwọn aṣáájú wa ẹjẹ́ tó fún yín lápẹẹrẹ míì wọ́n pè mọ́sálásí kan ní Masjidul Qiblatayn ní Madina ìtumọ̀ ẹ̀ ní pé mọ́sálásí tó ní kébìlà méjì kìí ṣe kó ní kébìlà méjì àmàrà ìkìyàdù ká tètè gbà ká sì juwọ́lẹ̀ yẹnyẹn àwọn sọ̀hábì Ànábì sallallahu alaihi wasallam ń kírun lọ́wọ́ wọ́n ti kíráka kan tán nínú rìwáyà kan wọ́n nírun àsùbá ni wọ́n ń kí wọ́n ti kíráka kan tán ọ̀tọ̀ níbi tí wọ́n ń kọjú sí tẹ́lẹ̀ nípìnlẹ̀ Ìsìlámù Baitul Maqdis lọ́lọ́ ni a máa kọjú sí ìtumọ̀ Baitul Maqdis ní pé sẹ́mọ̀ kébi tí kíbìlà wà ní ibi tí kíbìlà wà níbi tá à ń kẹ́yìn sí tẹ́lẹ̀ opposite ni wọ́n síra wọn. ẹnìkan wá dé òun wá ọ léètì òun ọ̀báraka alákọ̀ọ́kọ́ bó ṣe wá wọlé torí kí wọ́n ti kíráka alákọ̀ọ́kọ́ wọ́n dìde ẹlẹ́ẹ̀kejì pé ibi tẹ́yìn ṣe ń kọjú sí nìyí èmi kírun alẹ́ àná lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run ti ní ká Ànábì oyíjú padà kó ń bí kọ́kọ́jú sí Mákà ẹ máa wo gbígbà yanyan lórí irun ní náà wọn wá pé nígbà tí bẹ̀rẹ̀ eléyìí náà kọ́dà bí wọ́n jí sí Ànábì fún wa lórí irun yẹn náà wọ́n ti ṣe kíni ni wọ́n ti ń tọ́ọ̀nù kó ní Baitul Maqdis wọ́n sì ń kọjú sí kíni wọ́n kọjú sí ibi tọ́lọ̀ ní wọ́n kọjú sí ìtọ́sọ́ di pé mọ́sálásí ó ní kébìlà méjì so àwọn àpèjúwe yóò jẹ́ àgbọ́yé pé bó ti lè wù kọ́kàn wọ́n wà ń bí nǹkan bó ti lè wù ká fẹ́ràn ẹ̀ tó bó ti lè wù ká ti tara bọ̀ tó bí àpèjúwe ẹni ó ti bòkèlè tó fẹ́ jẹ́ níjọ́ ń bá ti tọ́ bá ti gbọ́ pọ́lọ́wọ́n ọ̀fẹ́ ẹsẹ̀kẹsẹ̀ náà ni ọgbà wa yusallimu taslima inú àwọn májẹ̀mú tí la ilaha illallah tí ma fi wúlò fún yà ní kọlọmọ́sí àjò wúlò fún gbogbo wa o ash-shartu as-sabi' májẹ̀mú ẹlẹ́keje al-ikhlas gbogbo la ilaha illallah tí ó bá ní ikhlasu nú kò wúlò kí la ń pè ní ikhlas òun ní kásẹ̀ nǹkan torí tọ́lọ́ nìkan kásẹ̀ nǹkan torí kíni torí tọ́lọ́run ọba nìkan kọ́mọ̀ ní torí mi wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu ddin olúwalá àpáyín láṣẹ nǹkankan mi o àṣẹnu o wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu ddin òun làwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá wọn ní kí wọ́n fọ ẹ̀sìn wọn mọ́ kànga ìtí wọ́n wẹ́ fún wa náà ni pé káníyàn mi ọmọ lù mọ́ bọ́ ọba lé ọsẹ nǹkan yìí nítorí tọlọ́hun kọjá kí bàbá wádìí ẹ̀ látòkè délẹ̀ àníyàn tọlọ́hun náà ni kí wọ́n rí mi pé mi mo ṣe kò ní sí mbẹ́ káyé ó lè gbọ́ pé mi mọ wà mbẹ́ kò ní sí mbẹ́ kí wọ́n lè yìn mí pé mi mọ màá ṣe jù kò ní sí mbẹ́ àti ká rí mi àti ká gbọ́ mi ọgbọ̀dọ̀ kó nu ẹ̀sìn
bẹ́yàn bá máa ṣe la ilaha illallah àti gbogbo tí la ilaha illallah kọ́ wa pé ká ṣe agbọ́dọ̀ rí pé nítorí ìtọ́lọ́wọ̀n ọba nìkan òun là fi ń ṣe òun là ń pè ní al-ikhlas gẹ́gẹ́ bí ẹ̀rí takànú ayal Qur'an al-Karim yìí wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu-d-din. àwọn wọ̀nyí ni al-Imam Wahb bin Munabbah ni wọ́n júwe fún wa pé la ilaha illallah ta Nabi pé ní kọ́kọ́rọ́ alìjanna o ọmọ ní eyín torí pé kò sí kọ́kọ́rọ́ kan tí ò ní eyín tiẹ̀ eyín tí kọ́kọ́rọ́ kan fi yàtọ̀ fún kejì náà ní èfi síra wọn bẹ́yàn bá wá fẹ́ mú kọ́kọ́rọ́ tí ó lè sílẹ̀kùn alìjanna fún àbíkọ́ mú yìí tí ó lẹ́yìn lọ́wọ́ wọ́n wá ní kí lẹ́yìn rẹ̀ kémi rẹ̀ ọmọ máa dààmú àwọn afá wa wọnú al-Qur'an wọn wọnú sunna annabuwa Muhammad sallallahu alaihi wasallam ọ̀nà wọn fi kó méjèèjì yìí jọ ká tún ra wa létí bọ́lọ̀mbá ní àrí dẹ̀bẹ́ kí lálákọ̀ọ́kọ́ al-ilmu kíyàn onímà kọmọ̀ ma wí la ilaha illallah pẹ̀lú àìmàkà matúmà la ilaha illallah gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run fa'alam annahu la ilaha illallah kí lẹ́lẹ́kẹ́jì as-sidqu la ilaha illallah gbọ́dọ̀ ní mùnáfíkí nú bó ti ń wí òun náà ní gbangba bẹ́ẹ̀ náà ló gbọ́dọ̀ rí ní kọ̀kọ̀ nbí èyàn ti rí ọ bí èyàn ò ti rí ọ kún sadiqan ma'a Allah mádàbí àwọn tọ́lọ̀ ní yukhadi'una Allaha al-Imam Ibn Kathir ní túnmà rẹ̀ ní pé dhannu annahum yukhadi'una Allah wọ́n rò pa wọn tán Ọlọ́run ẹnìkan tọ́lọ́run tán wa ma yakhda'una illa anfusahum ẹnìkan àforí ara wọn torí náà ká ma ń tàn wí ká sì jólódodo pẹ̀lú tí à ń wí al-yaqin kọ́ wá dá wa lójú kí la ilaha illallah àti túnmà rẹ̀ bá ti ń wí ní pé alẹ́ nìkan ọ̀tọ́ síṣẹ́ ká fún ní nǹkankan tó jẹ́ tọ́ọ̀tọ́ lọ́hun kò sẹ́ni ọ̀tọ́ sí kọ́ gbà lódodo bẹ́ẹ̀ amápẹ̀jú ìwá pé ẹni tí ìsìláàmù tí ń bá sì tún wo ọ̀nà míì pé bọ́yá èyí náà lè mú yàn là ewu ń bẹ o pàtàkì jùlọ ẹmẹ́jà parọ́ fún ẹmẹ́jà tanra wa ká bára wa sòdodo ọ̀rọ̀ inú bí tẹ́ ti rí kíní tó clear gbogbo ẹ̀yin tẹ́ bá sì wà ń bẹ Ọlọ́run kọmọ́sà yọyìn o ọlọ́mọjá wa náà kó síbẹ̀ ìsìláàmù tó gbà wá láyé ká fẹ́yàwó tí èsẹ̀ lẹ́sìn wa pàtàkì jùlọ ẹni ó bá jẹ́ kíní yahudiya aw nasraniya èyàn wá fẹ́yàwó ọdún kíní ọdún kejì ń lọ chọ́ọ̀chì ń lọ ṣe kérésì ń ṣe Easter ẹ̀ẹ́sìn gbádùn ilé ẹ̀ẹ́sìn ṣe kíní ẹ̀ẹ́sìn gbádùn ilé wallahi yaqinu ọkọ náà tó torí pé kọ̀sẹ́ni tí ò ní fẹ́ràn ìyàwó rẹ̀ kọ̀sẹ́ni tí ò ní ṣe kíní obìnrin náà sì fẹ́ràn ọkọ ẹ̀ ẹ dákun sí yọ́ ma wá wà láníyàn mi pé ìwọ obìnrin tó jóná yìí àbí ìgbà pé iṣẹ́ náà ní ṣe torí ẹ mẹ́jà tanra wa o bí ọba tí èèyàn bá ti ń wo pé ní bóyá tí ẹ̀hún náà bóyá ó lè ń fi hàn pé kò sí kíní kò sí yaqinu inú tí ma wó la ilaha illallah on the doubt ashak al-yaqinu al-munafi li ashak odi mélòó báyìí odi mẹ́ta ẹ̀kẹrin ní al-qabul kagbà la ilaha illallah ní ọba tí ń wí kagbà mọ́gbéraga ní ọba ní bọ́lọ̀ tí mọ́gbé àbá olóṣì lè rí báyẹn ẹ̀bọ́ lọ́lọ́ kọ́dẹ̀ lómi fẹ́ lè ké bó lọ́lọ́ sí lè ṣe báhùn ògbórùn nǹkan báyìí mẹ́yàn bá wulẹ̀ wọ́n wí la ilaha illallah lẹ́yìn ìgbà náà kò wúlò máa ó di mẹ́rin ẹ̀ka àwọn al-mahabba la ilaha illallah mọ́ wọ ọlọ́run bí ọlọ́pàá fẹ́ràn ọlọ́run gbà pé ọlọ́run ọba tí ó dáa ni kìí sọ bá pé bàbá kú se tó wí nìsìn yọ́kàn jẹ̀yàn yà ní yọ́kàn fìyàn náà ni ọmọ sin ọlọ́run bí ìgbà tí èyàn ń sáfọ́ ọlọ́pàá kódà o èyàn gbọ́dọ̀ fẹ́ràn ọlọ́run kódà kó wá fẹ́ràn ọlọ́run ju gbogbo kíni gbogbo nǹkan yòókù lọ Olúwa pé a má fẹ́ràn nǹkan míì àmọ́ má fẹ́ràn nǹkan míì bí ìfẹ́ rẹ̀ sí tọlọ́run èyí tó tiẹ̀ wá burú ni pé kó fẹ́ràn nǹkan míì ju ìfẹ́ tó fi ọlọ́run lọ ẹlẹ́kẹfà òun al-inqiyad kagbà tí inú tó dé kájúwọ́ kájúsẹ̀ kájú gbogbo ara wálẹ̀ fún la ilaha illallah ẹlẹ́ẹ̀keje òun ni al-ikhlas bàbá wa ń ṣe la ilaha illallah àtàwọn ṣẹ́ tí la ilaha illallah ní a ṣe kárí pé nítorí tọ́lọ́run ọba nìkan òun là fi ń ṣe kọ́lọ́nkọ́mọ́sà ṣe rọrùn bẹ́ẹ̀ fẹ́mi àtẹ̀yìn
kò ṣe pé ńjọ́ tí ẹnì kọ̀ọ̀kan wa tí a bá dal kìyàmá kọ́kọ́rọ́ la ilaha illallah wa ẹ̀yìn rẹ̀ ò ní ti kán ẹ̀yìn rẹ̀ ò ní ti wọ́dánù àbẹ́yìí tí ó ti ẹ̀ lẹ́yìn rárá lèyàn ma wá fi yún lẹ́kùn. Al-Imam Wahb bin Munabbih ní bẹ́yàn bá mú kọ́kọ́rọ́ tí ó lẹ́yìn wá lam yuftah lak wọn ò ní sí lẹ́kùn fún ọ lẹ́kùn é sí o wọ́n náà yọ kọ́kọ́rọ́ àpò rẹ̀ ní sin ọkàn ẹ̀yìn rẹ̀ wá délé òfin bọ́ lẹ́kùn rẹ̀ pé ó sì sí kí n tó lọ láàárọ̀ ó ti kán ẹ̀yìn tí è sí kọ́lọ̀nkọ́ mọ́sẹ̀ mi rẹ̀ ládọ́rùn mọ́tọ́ o torí àwọn kankan ṣẹlẹ̀ tó lúwa ti fò mí rẹ̀ láà ní alkiyama ká fojú wo nǹkan méjì tó lè ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ la ilaha illallah ta ń wí ta nẹ́bí júwe pé kọ́kọ́rọ́ alìjẹ́nà ẹnìkan wá ní kọ́kọ́rọ́ bèèlè yọ́jẹ̀ sílẹ̀kùn kò ní kíni kò ní kọ́kọ́rọ́ òun náà sì mọ̀ pé òun ní kọ́kọ́rọ́ ẹnìkan wá ní kọ́kọ́rọ́ kọ́dà yìí tó ń tọ́jú ẹ̀ ń di mọ́ ṣòkòtò kọ́mọ́ bá ṣe kíni kọ́mọ́ bá sọnù àmọ́ kọ́kọ́rọ́ yẹ̀yìn rẹ̀ ti ṣe kíni ó ti kán gbogbo ẹ̀yìn ó ti wọ́ dànù. Àwọn méjèèjì wá dẹnu ọ̀nà àlìjẹ́nà lápèjúwe gẹ́gẹ́ bí àdífì ìlà ń tú o mẹ́fùtáàrù àlìjẹ́nà ta ní pòsíṣàn rí ó burú jù ń jọ náà ẹni tó mọ̀ kó wọn kú ní kọ́kọ́rọ́ òun náà retí pé bọ́yọ́lọ́ lè pé àlè sọ bí àṣà gbé wọn ní ẹ̀fọn lè já bàálù lòun bá lọ ẹnu ọ̀nà àlìjẹ́nà àmẹ́ tí ó burú jù ọlọ́mọdé àwọn àrùpò bẹ́ẹ̀ òun lẹni tí ń ràn kan pé kọ́kọ́rọ́ ń bẹ bí àwá sí la ilaha illallah òdí láyé tọ́ ẹ̀kan bá mú with confidence ní tọwọ́ bá kò pé kọ́kàn sí wallahi òun ni ó wà shocked jù lọ́jọ́ náà òun ni pé sẹ́rí ẹni tí ó ti ẹ̀ ní la ilaha illallah òun náà kàn retí pé bọ́yá ó lè má yíwọ́ yányán ni àmọ́ kó yíwọ́ ní bóun lógigi sẹ́rẹ́ ni tí yíwọ́ tí ó bá lógigi jù òun lẹ́ni tó mú kọ́kọ́rọ́ lọ́wọ́ kọ́kọ́rọ́ tí ò léyìn ọlọ́nkọ́ má jẹ́ mi rẹ̀ ọjá lọ́rùn mọ́tọ́ o torí náà ọlọ́nkọ́ mọ́ sàásán Al-Imam Wahb bin Munabbih ọlọ́nkọ́ sán lẹ́sàn dáadáa àti gbogbo àwọn àlùfáà tí wọn ò jáwọ́ sẹ̀sẹ̀ máa ṣe wàhálà pé kí wá léyìn la ilaha illallah bó láti mọ̀ àìmọye years of research làwọn ṣe ni wọ́n fi wá kó gbogbo ẹ̀jọ́ fún wa pé àrínú Al-Qur'ani báyìí àrínú àdífì báyìí pé bẹ́yàn bá fẹ́ wí la ilaha illallah tí ó wúlò àfikún ní nǹkan báyìí àfikún ní nǹkan báyìí wọ́n wá sàájọ́ ọjọ́ mélòó ọjọ́ méjèèjì náà la kà fúnra wa ní àárọ̀ tòní kọlọ̀nkọ́ mọ́sàájọ́ sí wa láǹfààní hadha wallahu ta'ala a'lam wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. mi tọ́ àdúgbẹ́ fọ́lọ́run ọlọ́run ṣàlékún àgbọ́yé ẹ̀sìn fún gbogbo wa o ìbéèrè alákọ̀ọ́kọ́ òun ní pọ̀ ọ̀rọ̀ kíbílà àkọ́kọ́ ni pé ìkọjú sí kíbílà náà min shuruti sihhati salati min shuruti sihhati salati torí gbogbo ń tà ń ṣe lórí ìrun ó fẹ́ tó bí lẹ́vùsì mẹ́rin nítorí tó lẹ́bùsì mẹ́rin ni pé àwọn kankan ń bẹ tó ké tí ó bá ti sí ìrun ò lè dúó àwọn kankan ń bẹ tí ó bá sí ìrun ò lè dúó àmọ́ a lè padà mú wá lórí ìrun nìna àwọn kankan sì ń bẹ tí ó bá sí ìrun ó bá bàjẹ́ àmọ́ ní kankan tá a fi tún ìrun nìṣe òun là ń pè ní kọ̀bùlí àbí bàdí àwọn kankan bí n sì ń bẹ tó pé ní tí ìbá ìpé yẹn bá mọ̀ọ́mọ̀ tó lágídí pé mi sáfẹ́ takò ànẹ́bì ni pé ọgbàgbé kò sí lórí irun kọ́dà kò ní ìdí kọ̀bùlí kò sì ní ìdí bàdí irun rẹ̀ sì dáa ẹ̀rí ìtọ́ wá gajù nù rẹ̀ òun ní tá ń pè ní ṣurutu sihha èyí tó tún súnmọ́ ní arkan kí ni ṣurutu sihha májẹ̀mú tí irun fi lálàáfíà bí àlùwàlá ẹ̀rí gbàlùwàlá ìsara àrùn àmẹ́yìn ò lè níhun àfikọ́ sí kíní àfikọ́ sálùwàlá bẹ́ẹ̀ lọ̀rọ̀ kíbílà náà nínú májẹ̀mú tí irun máa fi lálàáfíà pẹ̀gbẹ́ bẹ́yàn bá kẹ́yìn síbi tó yẹ kọ́kọ́jú sí kọ̀ bá kí 100 náfílà kọ̀sọ́ kankan tó wọlé mẹ́ bí ìgbà téèyàn ń kírun tí ó sálùwàlá ni kò sì sí ń pẹ́ ẹni tó ní ẹ̀tọ́ àti ṣe táyà múmú tọ́kàn ní mọ̀kàn fẹ́ kí bẹ́ẹ̀ náà ni irú ẹ̀ ní mọ́nà amílà
man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa okirun tare ẹnu mọ́ ń sọ ilé yìí ní títorí pé ẹ̀dàkùn à ń pàrọ̀ wá sí gbogbo mọ́sálásí nílọrin bí àti bòmíì náà kò sí tẹ́yìn ọfà gidi ṣe inú tí ìrun òfin lè dúó bẹ́yàn bá kí ọlọ́dún mẹ́wàá tó kí ológun ọdún àfi tí ọba mọ́ àfi tí ọba ṣe kíni àfi tí bẹ́yàn ọba mọ́ tí ń kọjú sí bòmíì tó sì rò pé bẹ́ẹ̀ ni kébélà èyún insha Allahu ta'ala ọbọ̀ sínú ibi tọ́lọ́wọ́ bá ti ní wa ma kana Allahu liyudhi'a imanakum torí pé ń gbọ́hun tí kébélà yàtọ̀ àwọn sọ̀hábé náà ń béèrè pé àwọn bàbá alámọ́yìn àwọn ìyá alámọ́yìn tí wọ́n ti kú táwọn wá kọjú sí kébélà ńkọ́ sẹ́mùkéfẹ́ ẹnu kí wọn ò fi kọjú sí kébélà ibi Ọlọ́run ní wọ́n kọjú sí gbàhun náà ni wọ́n kọ́ Olúwa ní wa ma kana Allahu liyudhi'a imanakum Ọlọ́run kò ní wéṣì ìmáni ìmánu ń bẹ̀rún kullul mufassirina àwọn afọ́n tafsiru panukọ̀ pé ay salatukum allati sallaytum mustaqbilan aw mustaqbilina baytal maqdis àwọn ọ̀run ìtẹ́ ti kí tẹ́ kọjú sí kébìlà mi àmọ́ bí yẹn bá mọ̀ọ́mọ̀ agidi àsánigbà ó lè ṣokùnfà kéèyàn ọmọ nírun gbogbo ìrun tó bá kí láyé torí mo ti wí nínú májẹ̀mú tí ọ̀run máa fi lálàáfíà òní kéèyàn kọjú sí kébìlà bàbá tí wàá mọ eléyìí kí wàá ní ń jẹ́ ìkọjú sí kébìlà kí sì ní ń jẹ́ pé èèyàn kọjú sí kébìlà ìbẹ̀rún làlàyé wá níta ń pè ní kébìlà òun ni al-Kaaba al-musharrafa ilé Ọlọ́run Kaaba òun lọ́lọ́run ní mẹ́rin ọkọ̀jú sí ẹni ó wà ní north ayé ẹni ó wà ní south ẹni ó wà ní east ẹni ó wà ní west gbogbo bí orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ojú kan yìí náà ni gbogbo wa ń wá kí òun lẹ́ẹ̀fì rí bẹ́ẹ̀ bá ń wò nù satellite wọn bá gbẹ̀rún wá láti Kaaba nísìnyí ẹ rí i pé bí kíbílà mélòó làwọn ní àwọn tí ń kírun nù mọ́sálásí Mákà gan kíbílà mélòó kíbílà mẹ́rin ni ní títorí pé ntẹ́mi rẹ̀ ń wá kí gbogbo ayé lọ́wọ́ àwọn wájú tí wọ́n yìí ẹnìkan wá níbi tí ìmáàmù jókòó yìí sẹ́mọ̀ pé báyìí náà lòun ọkọ̀jú ẹnìkan wà níbi tí máàlámù yìí jókòó yìí níbo lẹ́yìn ọkọ̀jú sí báyìí lẹ́yìn ọkọ̀jú torí pé ntẹ́ ń wá náà lọ́wọ́ láàrin yìí ẹni ọba wà níbi tí mo kọjú sí yìí òun ọkọ̀jú báyìí èmi tí mo wà níbi èmi ó ṣe kíni èmi ọkọ̀jú báyìí kíbìlà ẹni ọba wà ní Kaaba nù ṣẹwárí bí èèyàn bá ti ń jáde kó ní Kaaba òun ni kíbìlà yẹn ti wọ́n ń rọrùn sí ní ń ṣe kíni ní rọrùn sí ntọ́wá kù ní ká máa wo ọ̀nà bo ní Kaaba wa kìí ṣe Kaaba gẹ́gẹ́ mọ́ ọ̀nà kíni ọ̀nà bo lọ́wà ló kù amẹ́ni tí ń bẹ nínú Kaaba kò gbọ́dọ̀ bọ́ba ti yẹ̀yẹ́yẹ́ tí ó sí ara rẹ̀ kankan nínú ara tí ń fi ń kírun tí ó fèsì Kaaba òun ò ní ọ̀run àmọ́ bí yẹn bá ti ń jáde mi bá ti ń jìnà sẹ́rí bí yẹn bá ti ń jìnà sí bẹ́ẹ̀ lọ̀rọ̀ kíbùlà máa rọrùn Ọlọ́run fi rọrùn bẹ́ẹ̀ bá ṣe ń jìnà sí Kaaba sí bẹ́ẹ̀ ni kíbùlà kíkọjú sí ṣe máa rọrùn torí pé ntókù táwọn máa wá ni pé ọ̀nà bo òun ló fi padà di pé kíbùlà ti wá mọ́lẹ́yọ̀ kan kò ní máa jẹ́ mẹ́rin ma láti gba ojú ayé anabuwa Muhammad sallallahu alaihi wa sallam òun làwọn èèyàn tí wọ́n ń kírun anabi wa Madina n ti bẹ láàrin Madina sí ibi tí Kaaba wà ó lé l'100 kìlómítà n ti bẹ láàrin Madina àti Maka àti Kaaba wà ó lé ní kíni ó lé ní 400 kilometers n táwọn náà ma wá àwọn ará Madina ni pé ẹ̀dá kan ọ̀nà bo ní Kaaba wà kódà ẹni ọba wa Maka ni ọmọ wọ̀ ọ̀nà bo Kaaba wà sẹ́rẹ̀ ńtọ́ bá tún ti jáde kó Maka ọ̀nà bo lò wọ́n wulẹ̀ mọ́ wa ọ̀nà bo Maka wà torí pé bíi ti Maka wà ibẹ̀ ní kíni ibẹ̀ ní Kaaba wà bí wọ́n bá ṣe ń jìnnà sí ni fi ń rọrùn sí irú àwa tá a ti Maka tá a sì ń Saudi yìí tá a tiẹ̀ sí ní kọ́ńtínẹ̀ǹtì tí Saudi wà ọ̀rọ̀rùn pò fáwa sáàtì máa béèrè pọ́nà bo ní kíni wà ọ̀nà bo Saudi Arabia wà lórí máàpù ibẹ̀ náà ní kíni torí inú Saudi ní Maka wà inú Maka sì ní Kaaba wà eléyìí ní ọ̀rọ̀ jùmùhúrù àwọn onímọ̀ gbogbo ẹni tí ì bá ti ṣe pé ń bẹ nínú Kaaba wájibù tiẹ̀ ní kíni
kó wo jíhà ìyẹn ni pé ọ̀nà bo ní kíni ọ̀nà bo ní Kaaba wà láti lè ṣe ní fúfúyẹ́ torí pé arínú àwọn onímọ̀ Al-Imam Shafi'i rahimahullahu ta'ala Al-Imam Shafi'i ní kọ́dà bẹ́yẹn jìnnà sí Kaaba náà wájibu rẹ̀ ní kọ́ wá bo ní Kaaba gan wà kọ́kọ́ jù sí sẹ́rílẹ̀ tí ń di àròyé lónìí láàrin méjèèjì lọ fọ́ọ̀lù sí níjọ́hun ńgbà tí wọ́n ń kọ́ mọ́sálásí ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí tí wọ́n kọ́ ní Nàìjíríà yìí ó dàbí pé tí wọ́n kàn sọ ni pé ọ̀nà bo